which is me it is possible láti já ọ̀rá rẹ̀ náà bá níyẹn ibẹ̀ làwọn ti bá cocaine yìí àbáyé ní ẹ bá cocaine nú ẹrù àwọn ṣe àwọn ń gbé bọ̀ láti Amẹ́ríkà wá sí Nàìjíríà ni àbí àwọn ń gbé láti Nàìjíríà lọ sí Amẹ́ríkà because it is two way mi ò àwọn èèyàn kò possible fún àwọn èèyàn kí wọ́n mú cocaine láti Amẹ́ríkà wá sí Nàìjíríà o wọ́n ò yá gbé láti Nàìjíríà lọ sí Amẹ́ríkà ni o nítọ̀ ẹrù àwọn kan lélẹ́yìí o náà bá mú fídíò wọn náà bá sí náà bá fi gbogbo fídíò bí wọ́n ṣe di ẹrù nínú ilé bí wọ́n ṣe di ẹrù yẹn nínú ilé wọ́n ṣó ẹ̀ wọ́n ṣó bí wọ́n ṣe lọ gbé ẹrù yẹn sínú mọ́tò wọ́n ṣó bí àwọn ṣe gbéra immediately as in bóyá ẹ̀mí kan kò sí bóyá pé fídíò yẹn wà cut off pé bóyá wọ́n cut off ẹ̀ wọ́n lè rí yẹn wọ́n ṣó bí wọ́n ṣe gbéra wọ́n ṣó bí wọ́n tún ṣe dé airport bí wọ́n ṣe tú ẹrù yẹn ní airport wọ́n ṣó ẹ̀ ní airport bí wọ́n ṣe ráàpù ẹ̀ ní airport wọ́n ṣó ẹ̀ bí wọ́n ẹrù yẹn ṣe lọ sórí kántà bó ṣe wọnú plate bí wọ́n ṣe scan ẹ̀ tí wọ́n ò rí cocaine tí wọ́n scan ẹ̀ ní airport tí wọ́n rí ń bẹ̀ eléyìí òun ló ṣẹ̀rù bà àwọn ọlọ́pàá àtàwọn immigration yìí o bàbá yìí ní ohun tí wọ́n fi dá àwọn lóhùn pé ó bà wọ́n lẹ́rù torí màá lọ wá fídíò yẹn tí ń bá rí last year ló ṣẹlẹ̀ bàbá yìí ní tí wọ́n fi dá àwọn lóhùn wọ́n ló bà wọ́n lẹ́rù pé ẹ̀yin aráàlú èbó ẹ̀yin náà ti já sí o pé intanet sọ pé ẹ̀yin aráàlú èbó ẹ̀yin náà ti já sí o pé ẹ̀yin aráàlú òyìnbó ẹ̀yin náà ti já sí o nítorí náà mo rọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mọ̀ pé táìgbà tí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ travel ní Canada ni ní UK ní Brazil ní ibikíbi ní US ní lamẹ́ríkà ní Finland ní mi ò mọ̀ jù bá náà lọ kọ́ lọ jẹ́ ká náà travel pẹ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ make sure wípé ẹrù yín tẹ́ bá ti dé airport ẹ ṣe fídíò ẹ̀ ní tó wà nú ẹ̀ dẹ̀ lọ ráàpù ẹ̀ immediately bẹ́ẹ̀ bá ṣe ráàpù ẹ̀ tán ẹ gbé fún ẹnìkan kó mọ fídíò yín bẹ́ẹ̀ bá ṣe wà ní kántà bẹ́ẹ̀ bá ṣe kúrò ní kántà tẹ́ lọ ẹ máa ṣe bẹ́ẹ̀ ní bọ́wọ́ lágbára Ọlọ́run torí pé ikú tó bá yẹ kó pa ni tó bá sí ni ní fìlà ó yẹ ká máa dúpẹ́ ni because ikú tí ìbá pa Professor Mọ́yọ̀sọ́rẹ́ Òkédìjí ikú tí ìbá pa ó sí ní fìlà ni ikú tí ìbá pa Professor Mọ́yọ̀sọ́rẹ́ Òkédìjí ikú tí ìbá sọ àwọn ẹbí ẹ̀ sí inú ìbànújẹ́ ó sí ní fìlà ni ikú tí ìbá pa Professor Mọ́yọ̀díjí tí ìbá sọ ọmọ àti aya sínú ìbànújẹ́ ó sí wọn ní fìlà ni látàrí ìdí èyí mo rọ̀ wá nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ travel ẹ dákun ẹ dábọ̀ ẹ make sure pé ẹ wà very very vigilant ẹ gbé ẹrù yín dáadáa kódà tó bá ṣeé ṣe gan ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà ní ìmọ̀ abíyá 3 luggage ni wọ́n fún yín tó bá ṣeé ṣe gan tẹ́ bá lè ta luggage yín tẹ́ bá délé ẹ lọ ra tẹ́ fẹ́ rà tó jẹ́ pé ẹnu sọ handbag àti báàgì kéré tẹ́ gbé wọnú plane Nàìjíríà ọ̀rẹ́ rin o àwọn ọlọ́pàá Nàìjíríà wọn ò rẹ́rìn o nóbi ṣeréṣeré o ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn o àmọ́ orí kan a máa múni bú gba ẹrú orí kan nínú wọn a máa múni bú gba ẹrú Ọlọ́run ó yọ wá o ó dúpẹ́ pé Professor Mọ́yọ̀sọ́rẹ́ Òkédìjí wọn àbọ̀wọ́ ọpẹ́ ní f'Olódùmarè o Olódùmarè yóò sì máa fi ìṣọ́ ẹ̀ ṣọ́ gbogbo wa pátápátá àní sírìn bẹ́ẹ̀ la sì ní bọ́wọ́ torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni Professor Mọ́yọ̀sọ́rẹ́ Òkédìjí wọn ò bá ti di ẹni àgbégbìn báyìí nígbà mo kọ́kọ́ rí post wọn tí mo kàn ti ń ka àwọn torí wọ́n máa ń post àwọn nǹkan táwọn student bá sọ fún wọn student kan sọ̀rọ̀ wípé lecturer kan fẹ́ bọ̀ lájọṣepọ̀ ó fẹ́ ṣe gbá ìyẹn ni mo kàn ti ń kà pé àjẹ́ tún lọ sójọ yẹn tún ka péjì dáàdì lónìí o kí n wo tó ṣẹlẹ̀ ń bẹ́ o kí n tún rẹ́rìn o mo bá rí ògbèkú ènù kí ló sògbèkú ènù mo bá bẹ̀rẹ̀ sí ní kà mo bá rí pé wàhálà ti ṣẹlẹ̀ nǹkan ti ṣẹlẹ̀ o wọ́n fẹ́ pa Professor Òkédìjí o ọmọ Yorùbá tá a tún ní ẹ lè rí pa o ẹ lè rí pa látàrí ìdí èyí Nàìjíríà ti di dead zone that country
has become a dead zone country. And then I want to will see from far. Only those who are outside the country can smell it, because they are the one who are facing some challenges from immigration office, from custom office, from police office. And the challenges is too much. Those who are recruited to protect the life and property of citizens are the one who are molest, killing, embarrass the citizen. The power of the rifle they carry intoxicates them to do anything they can do without even thinking of repercussion. Ṣé ká sọ pé ó ń gùn wọn ni? Ṣé ìbọn a máa gùn yàn ni? Ṣé uniform a máa gùn yàn ni? Where is their humanity? Ó ti kú. And then the government will just look at the matter and then wave their eyes as if nothing happened. Ọ̀rọ̀ tá a sọ yìí, wọ́n kàn máa wave ẹni. There is nothing. The investigation will not take place. The investigation will not carry on. Nothing. It has been a dead topic also. Ibẹ̀ náà ló parí sí. Nothing will happen anymore. Then are we truly living in the same country that we call Nigeria? No, we are not. We are not. This is what we call a dead zone country. It is better, the early the better that we realize that we need to go in a separate way. Gbogbo ẹ̀yin tá ń sọ fún mi pé the only way tá lè fi solve wàhálà yìí òun náà ni kí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá kó dúró. Now you can see it. Ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà, tẹ́ wà ní UK, tẹ́ wà ní Brazil, tẹ́ wà tẹ́ tí darapọ̀ mọ́ Yorùbá nation, it is time for you to use your resources láti lè pé kí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá kó ṣeé ṣe. Because at this point in time, your power, your support, your contribution, it is very, very highly important. Kí ilẹ̀ Yorùbá kó lè dúró. Passport tí ó wà valid, passport tẹ́ ẹ lè mú lọ báǹkì fi gbowó, passport tí ó wà useful, passport tó jẹ́ pé kódà àwọn Kenya, other country where ṣe sọ wípé as from 2014 January, they will make their country no visa entry for Africa. Bẹ́ẹ̀ bá fẹ́ lọ Kenya, ẹ gba visa ni o. Ghana, ẹ gba visa ni o. Cairo, ẹ gba visa ni o tó bá jẹ́ pé Nigeria